Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà ni mò ń kí. Ẹ̀yin òṣòfin rúfin tó jẹ́ wípé ẹ mọ bí wọ́n ṣe gbófin kalẹ̀. Ẹ̀yin gan lẹ ṣàlàyé ẹ̀ fáwọn tọ́rọ̀ òfin òye kí wọ́n ó fi lè mọ̀ túmọ̀ òfin tí ẹ gbé kalẹ̀. Àmọ́ ẹ̀yin gangan lolórí àwọn tí ń rúfin ọ̀hún torí pé ẹ gbàgbọ́ wípé ẹ̀yin ti gàgàrà, ẹ ti gògòrò. Bí wọ́n bá ní ẹ rúfin, wọn ò ní tọ́ka yín gẹ́gẹ́ bí arúfin torí ẹ léwí àjẹ́ ò bà lé lára. Ẹ lè léwí àjẹ́ ò bà lé lára ń tòótọ́. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin gangan làbá máa pè lọ́bàyéjẹ́. Ẹni tí ò mọ̀fin, tí ò mọ̀ nípa nǹkan, a lè ká wípé àìmọ̀kan ní í ṣe irú wọn. Àmọ́ ẹni tó mọ òfin, tó mọ ohun tó tọ́, ṣùgbọ́n tó yàn láti máa ṣe ohun tí ò tọ́ torí wípé ó mọ̀ wípé kò sẹ́ni tó lè mú un. Ìwà ìkà ni o, bẹ́ẹ̀ bá mọ̀. Ó sì yẹ ká yàgò fún ìwà ìkà torí ìwà ìkà kì í jẹ́ kí orílẹ̀-èdè, kì í jẹ́ kí ilé-iṣẹ́, kì í jẹ́ káwùjọ ó tẹ̀síwájú.